gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ojúlówó oníṣẹ̀ṣe, torí kọ̀sẹ̀sìn tí ó ní àdàmọ̀dì èèyàn nú, tẹ́ ẹ ṣe oníṣẹ̀ṣe bírọ́bírọ́ àpúrọ̀ jẹun. Ẹ̀yin mo fẹ́ pè sákìyèsí, ẹ bá ní kìlọ̀ fún arákùnrin Atakóró àbíkílẹ̀ ń porúkọ ẹ̀ yìí. Ẹ rántí pé níjó ni ló ṣe kan tí ó fi náà ju ọmọ ọlọ́mọ látàrí pé ń mólè káàkiri. Tí ó bá fẹ́ forí gbéná, tí ó bá fẹ́ kí Ọlọ́run ó bínú sóhun àbí kí wàhálà ó dé bá òun, ẹlẹ́hàárọ̀ tí wọ́n fi sí tó fi ṣe fọ́nrán kan tí tó sọ pé ẹlẹ́hà ni wọ́n jí owó òun. Ẹ bá ní sọ fún un kó bá ní dáko ẹlẹ́hà yìí, torí pé nínú ìgbàgbọ́ tiwa ni pé ẹ lè rí ẹlẹ́hà tó jẹ́ ẹlẹ́hà gidi, tó jẹ́ ẹlẹ́hà mùsùlùmí, tó jẹ́ ẹlẹ́hà tiwa kó lọ sílé oníṣègùn. Tá bá rí tí ẹ̀mí ẹ̀ bá ti dípẹ̀tà, tẹ́mi ẹ̀ ti bàjẹ́ tó wá lọ bẹ̀, kò tán wá lè burúburú fún un débi pé yóò wá gbéra rẹ̀ lẹ̀. Wọ́n á máa ká àwòrán rẹ̀, wọ́n máa ká fídíò rẹ̀, wọ́n sì gbé sórí ẹ̀rọ ayélujára. Ṣé ẹ mọ̀ pé kò lè ṣeéṣe bẹ́ẹ̀? Torí ìdí ẹ̀ bá ní sọ fún Atakóró tí ó bá fẹ́ ṣe àgbákò ẹlẹ́hà burú tó wá sọ́dọ̀ rẹ̀, gbogbo ẹlẹ́hà tí wọ́n stage láti fi ba Islam ló kọjẹ́, ẹni kò jẹ́ àmọ́ ẹlẹ́hà o, bí bẹ́ẹ̀ kọ́ ó ń kọ lẹ́tà sí àgbákò. Torí kò àwa mùsùlùmí orí bí tá a ti desperate débi pé a wà mú àwòrán àmúra bíi pásítọ̀ láti fi ba oko ẹ̀sìn kan jẹ́, àbí àmúra bíi oní ìṣẹ̀ṣe láti fi ba oko ẹ̀sìn kan jẹ́. Àwa ò ṣe bẹ́ẹ̀ o. Ẹ dákun torí t'Ọlọ́run, ẹ̀yin ojúlówó oníṣẹ̀ṣe, ẹ bá ní pè sákìyèsí kó mú ẹlẹ́hà ń bọ̀, tàbí bẹ́ẹ̀ kọ́ kó máa retí ìbínú Ọlọ́run ní kọ̀pẹ̀kọ̀pẹ̀. Ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́mi fẹ́ sọnù.